ètò yìí sì ń tẹ̀síwájú orúkọ tèmi lọ́la Yinka Vibes orúkọ àlejò mi lágodo lónìí ní evangelist Mike Bamiloye of Agbára Ńlá of those days àwọn kan máa ń pọ̀ wọ́n ní ìṣàròrò tí wọ́n bá wọlé pẹ̀lú ọwọ́ ijó ní abala yìí ẹ̀ẹ́rì wọn dáadáa. See the Lord is good. Come and see the Lord is good. There is nothing He cannot do. I have seen the Lord is good. Everyone be singing. Come and see the Lord is good. Come and see the Lord is good. There is nothing He cannot do. I have seen the Lord is good. Baba mi Bamiloye ẹ ṣé. Àpèyìn ẹ̀jẹ̀ wá. There is nothing He cannot do. I have seen the Lord is good. Come and see the Lord. Come and see the Lord is good. Come and see the Lord is good. There is nothing He cannot do. I have seen the Lord is good. Of the Lord is upon the sun, and we dance a baby. When the Spirit of the Lord is upon my soul, and we dance a baby. Oh, and we dance, and we dance, and we dance a baby. I will dance, I will dance, I will dance, baby. Daddy, when the Spirit of the Lord is upon your soul, I will dance, baby. Spirit of the Lord is upon your soul, I will dance, baby. You will dance, you will dance, you will dance, baby. Ah, you will dance, you will dance, you will dance, baby. A ti mọ̀ wípé ijó òṣèré orí ìtàgé ó máa yàtọ̀ sẹ́ni tó jẹ́ oníjó ó máa yàtọ̀ sẹ́ni tó jẹ́ olórin. Bàbá mi mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ evangelist Pastor Mike Bamiloye ẹ káàbọ̀ sórí ètò bàbá ètò òṣìfìlà fún bàbá o àmì Jésù olùgbà dáàdì ẹ bá mi fi ìkàlẹ̀ sí. Ojú yín rèé ó tó ọjọ́ mẹ́ta. Àlejò mi pàtàkì ńlá Ògodo lónìí àwọn ni evangelist Mike Bamiloye. Evangelist Mike Bamiloye ẹ káàbọ̀. Ẹ ṣé gan sir. Tí gbogbo yín mọ̀ sí púpọ̀ orúkọ ni àwọn ará ilé máa fẹ́ pè yín èmi ó pè yín ní Ṣàwùrù àwọn kan máa pe bàbá Agbára Ńlá ẹlòmígàn tí wàá lè bínú tọ́tọ́ pè yín láyà màtáńgà. Ẹ káàbọ̀ sórí ètò bàbá ètò. Ẹ ṣé gan ni. Inú wa dùn láti rí yín dájì ọlọ́pọ̀ tó yà á lọ ṣùgbọ́n bí tá à ń lọ yóò jìnnà bí tá a jọ máa yà á fẹ́ pọ̀ díẹ̀ torí pé ẹ ti ṣe gudugudu méje ní industry wa yìí ẹ ti ẹ̀yà mẹ́fà ṣùgbọ́n ní kíákíá kàmọ̀ díẹ̀díẹ̀ bàbá mi ìrìn àjò yín pẹ̀lú iṣẹ́ sinimá ṣíṣe pàápàá ní ẹ̀yà ti ìlànà ọmọlẹ́yìn Kristi báwo ni ó ṣe jẹ́ tẹ́ fi bára yín nínú ẹ̀. Ẹ ṣé gan ni iṣẹ́ ìránṣẹ́ eré orí ìtàgé ti Kristẹni ó bẹ̀rẹ̀ ní 1985. 1985 ní oṣù yìí báyìí la máa ṣe ayẹyẹ 30 ọdún. 30 ọdún tí mo Zion Faith Ministries. Wow. A ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ orí ìtàgé àti sinimá ti àwọn Kristẹni.
ẹ ní láti wẹ̀ fún wa lórí ètò kẹ́tó kúrò lónìí. Ẹ wá bá ń ṣàlàyé ní kíkún báwo lẹ ṣe bẹ̀rẹ̀. Ìgbà yẹn ní 1983-84 nígbà yẹn a wà ní college mo wà lára àwọn the drama unit àwọn ikọ̀ eré orí ìtàgé ti Christian Fellowship ní College of Education nígbà yẹn. Ní ìlú wo? Iléṣà tíá. Ní Iléṣà tíá. Iléṣà so ìgbà tó jẹ́ wípé gbogbo àwọn tó bá ti jẹ́ member fellowship nígbà yẹn tó wá tájọ́ ọmọ ẹgbẹ́ àwọn Christian inú ọgbà wọ́n gbọ́dọ̀ wà nínú ikọ̀ kan. Àwọn míì ń kọrin, àwọn míì wà nínú àfàdúrà jagun, àwọn míì jẹ́ agbaninímọ̀ràn counseling. Ṣùgbọ́n èmi mo fara mọ́ àwọn ẹgbẹ́ eré ìtàgé ìgbà yẹn láti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n nígbà tí eré náà là ń ṣe à ń ṣiṣẹ́ gan nínú ọgbà ńgbà yẹn tá a máa ń ṣe eré orí ìtàgé táwọn èèyàn máa wá táwọn wòran ó ń jèrè ọkàn fún Kristi nígbà yẹn. Ní mo ṣe tí ta fi jáde mo lọ fún youth service agùnbánirọ̀. Ní ọdún wo? Ní 1983-84. Ìgbà tí mo tún kúrò mo tún padà wá sí campus yẹn again mo wá ran àwọn Christian Fellowship lọ́wọ́ àjọ ń ṣiṣẹ́ pọ̀. Nígbà tẹ́ ti jáde tẹ́ ti kẹ́kọ̀ọ́ gboyè jáde tán. Tá a ṣe youth service tán mo tún padà gba yẹn àti ìríṣẹ́ tí mo pa wà pé òkè kí n má jókòó sílé nítorí pé ọkàn mi wà nínú iṣẹ́ yẹn. Ọkàn yín wà nínú iṣẹ́ yẹn. So a máa ń ṣe kiri a máa ń lọ káàkiri láti church sí church. So 1985 gangan wá ní iṣẹ́ ìránṣẹ́ ìbẹ̀rẹ̀ torí pé ó kàn iye mi kàn ṣí ẹ̀mí òun pẹ̀lú Ọlọ́run náà ló kàn fi sí mi lọ́kàn láti jẹ́ kí n mọ̀ pé gbogbo ẹnikẹ́ni tá a ti fayé ẹ̀ fún Jésù ó láti ní nǹkan kan tó yẹ kó ṣe f'Olúwa. Mo mọ̀ pé Olúwa pè mí ṣùgbọ́n inú ọgbà yẹn ni mo ti mọ̀ pé iṣẹ́ ìránṣẹ́ eré orí ìtàgé. Ìyẹn ní College of Education tó wà ní Iléṣà. Mo ti mọ̀ pé Olúwa pè mí fún iṣẹ́ ìránṣẹ́ eré orí ìtàgé so iṣẹ́ yẹn bẹ̀rẹ̀ ní 1985. Bó ṣe wá bẹ̀rẹ̀ yìí ṣé ó dàbí pé ẹ bá owó lé tí gbogbo ẹ̀ fi wá rọrùn tí ó ṣe gbẹ̀dẹ́mukẹ́. Mo ṣàmọ̀ pé àlẹ́ ṣàdédé wọn aráyà bàtàǹgà tí mọ́mí wa máa fi ń dẹ́rù bà mí ń kékeré. ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ tó fi wá rọrùn tó bẹ́ẹ̀ gẹ́ tí Bamiloye fi wá wà lẹ́nu gbogbo àwọn èèyàn káàkiri? Kì í ṣe nítorí pé ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ tó jẹ́ t'Olúwa kò sí iṣẹ́ ìránṣẹ́ tó rọrùn níbẹ̀rẹ̀ rárá. Níbo títí di àsìkò tá a wà yìí ẹ̀ ń gbọ́dọ̀ máa rìn pẹ̀lú ìgbàgbọ́ náà ni. Ìgbàgbọ́ la fi ń rìn, ìgbàgbọ́ la fi ń tì, la fi ń ṣiṣẹ́ yẹn lọ. Nígbà yẹn bàtà bẹ̀rẹ̀ yẹn a ò bẹ̀rẹ̀ pẹ̀lú fíìmù rárá a bẹ̀rẹ̀ láti máa ṣe akóra wa jọ a wá ń lọ láti church sí church a ń lọ sínú àwọn campuses a lọ ń ṣeré káàkiri eré orí ìtàgé káàkiri nígbà tó di 1987 ìyẹn nígbà tí iṣẹ́ yẹn wá pọ̀ gan-an ni Ọlọ́run wá pè mí sí iṣẹ́ yẹn pátápátá mo fi iṣẹ́ tí mo ń ṣe sílẹ̀. Iṣẹ́ wo lẹ ń ṣe? Olùkọ́ni. Tíṣà. Olùkọ́ni mo ń ṣiṣẹ́ olùkọ́ni nígbà yẹn mo ń ṣiṣẹ́ ní secondary school kan nígbà yẹn mo ti ń ṣiṣẹ́ olùkọ́ni. Ṣé nílùú Iléṣà náà àbí ìlú Èkó bí? Mo ṣiṣẹ́ ní Iléṣà mo ṣiṣẹ́ nífẹ̀ẹ́ ṣùgbọ́n nígbà tó di 1987 yẹn tíṣẹ́ yẹn pọ̀ torí pé àwọn takora pọ̀ nígbà yẹn tá ń lọ láti church sí church ìparí ọ̀sẹ̀ la máa ń ráyè jù láti ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n ìpè wa pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìjọ fẹ́ ká máa wá then mo wá mọ̀ wípé ẹ̀mí Ọlọ́run bẹ̀rẹ̀ sí sọ wípé àsìkò ti tó fún mi láti yọ̀ǹda iṣẹ́ tí mo ń ṣe láti wọnú iṣẹ́ ìránṣẹ́ eré orí ìtàgé pátápátá so 1987 bọ́ sínú eré orí ìtàgé yẹn pátápátá ṣùgbọ́n nígbà tó di 1989 ní gbogbo wa táwa nínú iṣẹ́ ìránṣẹ́ yẹn lágbègbè wa jọ ayọ̀ǹda gbogbo iṣẹ́ tá à ń ṣe láwọn nínú iṣẹ́ ìránṣẹ́ la di full time. ẹjẹ àlà kankan yé ara wa mo mọ̀ pé inú gbogbo yín lọ́dún yẹn lọ́hùn kò ṣeé ṣe kó jẹ́ pé ọkùnrin gbogbo yín àwọn obìnrin ń bẹ lára yín. obìnrin wà lára wa tó sì ti ní ọkọ. obìnrin wà lára wa àwọn obìnrin tó wà lára wa ń gbà wọn lọ́kọ. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ń ṣiṣẹ́ àwọn kan ń jẹ́ student. ṣùgbọ́n nígbà tá a fún adi 1989 tí a bọ́ sínú iṣẹ́ ìránṣẹ́ yẹn pátápátá yẹn àwọn tó jẹ́ student ti jáde. so ọ̀pọ̀lọpọ̀ wa nígbà yẹn a wà ní part time. ṣùgbọ́n 1989 gbogbo wa bọ́ sí full time. so àwọn kan wà lára tán ẹ pé wọ́n ti níyàwó àwọn ọkùnrin tó ti níyàwó àwọn bíi 3 péré náà ni lára àmúdá wọn á tó wá jẹ́ ẹnì kẹta tó mi marry 1988 èmi àti ìyàwó mi la ṣègbéyàwó nínú iṣẹ́ ìránṣẹ́ náà la ti ṣègbéyàwó nígbà yẹn ṣùgbọ́n láti gbà yẹn títí di ìsinsìnyí gbogbo àwa tá a wà nínú iṣẹ́ ìránṣẹ́ yẹn nígbà ọ̀pọ̀lọpọ̀ á gbéyàwó nínú iṣẹ́ ìránṣẹ́ yìí náà
ọmọ wa ti jáde báyìí. ká gbà pé ara yín náà lẹ ń fẹ́ àbí ẹ mú àwọn àgùntàn kan wá láti ẹ̀yìn àjàrà wá sínú ọgbà àjàrà. Rárá kò ṣe pé ara wa là ń fẹ́. Ìgbà rí àwọn tó jẹ́ wípé gbogbo àtọ́ ẹ̀pà wà nínú iṣẹ́ ìránṣẹ́ yẹn, a ní ìran iṣẹ́ ìránṣẹ́ yìí.